A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ Barau Jibrin ti sọ gbangba wípé gbogbo ara ni òun á fi ṣe àtìlẹ́yìn fún ìpinnu ààrẹ Bọ́lá Tinubu fún ìdìbò ọdún 2027. Kódà ìbá yan òun láti ṣe igbákejì rẹ̀ running mate, déédé ara òun ló ṣe. Barau sọ èyí ní Ọjọ́rú níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá, níbi ó ti ń dáhùn ìbéèrè lórí bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ń rọ ààrẹ kí ó yàn án gẹ́gẹ́ bí olùdíje du ipò papọ̀ níbi ìdìbò ààrẹ ọdún 2027. Jibrin ní Tinubu jẹ́ bàbá rẹ̀ nídìí òṣèlú, bí ó bá ké sí òun láti bá a ṣiṣẹ́, lọ́gán ni òun á dá a lóhùn. Aṣòfin ọmọ bíbí ìlú Kánò tẹnumọ́ wípé àsìkò kò tíì tó láti máa sọ nípa òṣèlú ọdún 2027. Ohun tí ó yẹ kí a mú gbọ́ ní ìṣèjọba láti wá ọ̀nà ṣe àtìlẹ́yìn fún akitiyan ààrẹ lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Jibrin ní ààrẹ òun ń ṣiṣẹ́ kárakára láti fìdí ẹsẹ̀ orílẹ̀-èdè múlẹ̀ sí ipa rere. Ó ní ó jẹ́ ẹlẹ́yinjú àánú ènìyàn tí ó dúró tì í nígbà ìṣòro tí ó kojú ní ìpínlẹ̀ Kánò. Bàbá gbogbo orílẹ̀-èdè ni, àwọn ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀, àwọn sì fẹ́ kí ó ṣe àṣeyọrí nítorí bí ó bá ṣe àṣeyọrí, gbogbo wọn ni wọ́n jọ ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti kọ̀rọ̀ ojú lórí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba ní ìlú Àbújá, tí ó ti mú àwọn akẹ́kọ̀ọ́ jókòó sílé láti oṣù mẹ́ta sẹ́yìn látàrí àìyanjú aáwọ̀. Nínú àtẹ̀jáde òní ni Obi ti ṣe àpèjúwe ètò ẹ̀kọ́ ní ẹ̀ka tí ó ṣe gbòógì fún ìdàgbàsókè ayé ẹ̀dá, bí ó ti ní àṣeyọrí orílẹ̀-èdè wà lọ́wọ́ ètò ẹ̀kọ́ ará ìlú. Obi ní kò sí ẹni tí kò mọ̀ wípé bí orílẹ̀-èdè bá ṣe kàwé tó ni ó ṣe máa ní ìdàgbàsókè sí, nítorí okòòwò tí ó ṣe gbòógì jùlọ ni rírán ọmọ orílẹ̀-èdè ní ilé-ìwé, pàápàá jùlọ àwọn ọmọdé, láti mú ọjọ́ ọ̀la wọn dára. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí ni wọ́n fi ti ilé-ìwé Àbújá pa, tí ó tún jẹ́ olú ìlú fún orílẹ̀-èdè. Obi ṣe ìrántí ìgbà tí ìyanṣẹ́lódì yìí kọ́kọ́ bẹ̀rẹ̀. Èrò wọn ni wípé ọjọ́ kan tàbí méjì ni èyí á fi wá sópin, ṣùgbọ́n oṣù mẹ́ta ti pé báyìí, àwọn ọmọ ṣì wà nílé. Àtúnṣe ojúnà ló gba ọkàn wọn. Bẹ́ẹ̀ ìdàgbàsókè wà látara pípèsè ètò ẹ̀kọ́ fún ìran tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun agbèfọ́ba Defence Headquarters (DHQ) ti gbáradì àti darí ẹgbẹ̀rin 800 òṣìṣẹ́ ológun lọ àwọn ìpínlẹ̀ tí ìdààmú pọ̀ sí bíi ìpínlẹ̀ Plateau àti Borno láti lọ fi ọwọ́ kún àwọn ológun láti lè gbógun ti ìṣòro ààbò. Chief of Defence Staff (CDS) General Christopher Musa ni ó ṣe àfihàn yìí kí agbẹnusọ ológun Lt Col Apollonia Anele tó kéde ikú ológun 17 níbi ìjà pẹ̀lú àwọn adàlúrú ní ìpínlẹ̀ Niger. Ológun 10 mìíràn ni ó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Bangui Mariga, ṣùgbọ́n Anele kò dárúkọ iye adàlúrú tí wọ́n ṣekú pa. Níbi ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní DHQ Àbújá lánàá ni CDS ti ṣe àfihàn wípé àkànṣe àwọn ológun ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ lórí àti gbógun ti ìṣòro ààbò tí orílẹ̀-èdè ń dojúkọ. Musa ní láàrin ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ni àwọn ológun ẹgbẹ̀rin àkọ́kọ́ máa ṣe àṣekágbá ìdánilẹ́kọ̀ọ́. Ó ní àwọn ti rí wípé bí àwọn bá ń darí ológun lọ díẹ̀díẹ̀, èyí kò lè tán ìṣòro, ni àwọn fi pinnu àti darí wọn lẹ́ẹ̀kan náà látàrí ìrírí tí wọ́n ti ní sẹ́yìn. Nítorí ikọ̀ ológun gbọ́dọ̀ jọ wà papọ̀ láti gbọ́ ara wọn yé, nítorí ó ṣe pàtàkì fún ológun láti mọ irúfẹ́ ọ̀tá tí wọ́n fẹ́ bá jà kí wọ́n lè gbáradì. Èyí ń wáyé bí ìjọba ìpínlẹ̀ Niger ṣe ti Ifásitì Ibrahim Badamasi Babangida ní Lepai pa lórí ìkọlù tí àwọn adigunjalè ṣe sí àwọn akẹ́kọ̀ọ́. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Abubakar Usman yọ̀ǹda
lálẹ́ àná ọjọ́rú ni wọ́n fi ṣàlàyé wípé ìpinnu yìí wáyé lẹ́yìn ìṣòro ààbò tí wọ́n dojúkọ láìpẹ́ àti ìṣòfò ẹ̀mí ní agbègbè ilé-ìwé. Ìjọba fi ìbànújẹ́ wọn hàn bí wọ́n ti rọ ìlú àti ilé-ìwé kí wọ́n wà lójú lalákànfin ṣọ́rí, ṣe sùúrù kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ní àkókò tí wọ́n fi ti ilé-ìwé pa. Ìjọba ṣàlàyé wípé ààbò gbogbo ará ìlú pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ni ó ṣe pàtàkì jù báyìí fún ìjọba. Ìjọba ìpínlẹ̀ sì ti ń ṣiṣẹ́ kárakára láti pèsè àlàáfíà fún gbogbo ìlú bí wọ́n ti ṣèlérí àti ṣe ìwádìí àti ìlérí láti pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá gbogbo olùgbé ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú dalẹ̀ rú níbi ìsìn ìdúpẹ́ ọjọ́ ìbí rẹ̀ láti sààmì ayẹyẹ 60 ọdún lórí èèpẹ̀. Nínú fọ́nrán kan tí olórin ẹ̀mí Dáre Ògúndòyìn tí gbogbo ènìyàn mọ̀ sí Dáre Justified ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni a ti rí bí gómìnà ṣe ń kó mọ́lẹ̀ pẹ̀lú ìdùnnú láti fi mọ rírì oore Ọlọ́run. Níbi ayẹyẹ tí a ti rí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn, ẹbí, ọ̀rẹ́ àti afẹ́nifẹ́re ni ó jẹ́ ara ìgbésẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí Sanwó-Olú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí gbogboògbò fún Àjọ Olókoòwò Lágbàáyé World Trade Organization (WTO) Ngozi Okonjo-Iweala ti gba àmì ẹ̀yẹ Kelsey fún ti ọdún 2025 tí Association of Certified Fraud Examiners (ACF) ṣe àgbékalẹ̀ fún ìgbìyànjú rẹ̀ sí àmójútó ìwà jìbìtì. Ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ṣe àgbékalẹ̀ àmì ìdálọ́lá yìí fún Okonjo-Iweala ní Global Fraud Conference tí ó wáyé ní ìlú Nashville, orílẹ̀-èdè United States. Ìyáàfin Okonjo-Iweala tí ó sìn gẹ́gẹ́ bí Finance Minister lábẹ́ ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà méjì ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ìyànjú keynote lórí gbígbógun ti ìwà jìbìtì àti ìwà ìbàjẹ́ pẹ̀lú ọjà okòòwò àti WTO. Níbi ìpàdé, Okonjo-Iweala ni obìnrin àkọ́kọ́ àti ará ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ láti gba ipò Director General fún àjọ WTO, bí ó ti ní inú òun dùn láti gba àmì ẹ̀yẹ fún àṣeyọrí ayérayé Lifetime Achievement nídìí gbígbógun ti jìbìtì àti ìwà ìbàjẹ́. Ó wá dúpẹ́ lọ́wọ́ ACFA fún bí wọ́n ṣe ṣe ìdánimọ̀ okun àti akíkanjú tí ó múlò láti ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti yí orúkọ iléèwé gbogbonìṣe ìlú Ìbàdàn The Polytechnic Ìbàdàn padà sí orúkọ gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Dókítà Victor Olúnlọ́yọ̀. Mákindé ṣe ìkéde orúkọ tuntun yìí lónìí Ọjọ́bọ̀. Dókítà Olúnlọ́yọ̀ ni gómìnà àkọ́kọ́ fún Ọ̀yọ́ àtijọ́ Old Ọ̀yọ́ láàrin oṣù kẹwàá sí oṣù kejìlá ọdún 1983. Òun ni ọmọ bíbí ìlú Ìbàdàn láti sìn gẹ́gẹ́ bí gómìnà. Olúnlọ́yọ̀ tí ó tún sìn gẹ́gẹ́ bí gíwá ilé-ìwé rẹ́ktọ̀ fún ilé-ìwé yìí kú ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Níbi Mákindé ti ń sọ̀rọ̀ lónìí ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kí wọ́n máa pe ilé-ìwé yìí ní Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic Ìbàdàn. Ó ní òun ṣe àyípadà orúkọ yìí láti fi bu ọlá fún gómìnà àná. Àsọdájú yìí wáyé níbi ìsìnkú olóògbé gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ Gíga Láfíà ìpínlẹ̀ Nasarawa ti dá ẹjọ́ ikú fún Olúwatìmílẹ́yìn Àjàyí lórí ikú Salome Adaidu, ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ NYSC. Ẹ̀sùn oníkókó kan ni ó kojú lábẹ́ òfin ìpànìyàn ẹkùn àríwá orílẹ̀-èdè tí ó pèsè ikú gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀. Adájọ́ Simon Aboki tí ó gbé ìdájọ́ yìí kalẹ̀ ní Àjàyí jẹ̀bi ẹ̀sùn ìṣekúpa àti bí ó ṣe pín ẹ̀yà ara Adaidu wẹ́lẹwẹ̀lẹ. Adájọ́ ní gbogbo ẹ̀rí iwájú rẹ̀ fi ojú hàn wípé afẹ̀sùnkàn mọ̀ọ́mọ̀ ṣekú pa olóògbé. Adaidu, ẹni ọdún 24, ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ ló ń sìn pẹ̀lú iléeṣẹ́ adójútòfò Nicon Insurance ní ìlú Àbújá. Oṣù Kínní ni wọ́n ká Àjàyí mọ́ pẹ̀lú orí Adaidu. Ó sọ fún iléeṣẹ́ ìròyìn Channels wípé òun kò kábàámọ̀ lórí bí òun ṣe ṣekú pa ọmọbìnrin yìí nítorí kò ráàyè tòun.
ó ní alágbèrè ni, a máa fi nǹkan pamọ́ fún un. Òun rí gbogbo ìtàkùrọ̀sọ rẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin mìíràn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ìdí nìyí tí òun fi pinnu àti ṣekú pa á. Ṣùgbọ́n ẹ̀gbọ́n ọmọbìnrin olóògbé yìí lóbìnrin ní kò sí àjọṣepọ̀ kankan láàrin Adaidu àti Ajayi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí iléeṣẹ́ apínnáká IBEDC Francis Agoha ti ṣe àfihàn wípé iléeṣẹ́ wọn ti ṣe àṣeyọrí lórí ìṣòro àjogúnbá láti ṣe àyípadà ẹ̀ka agbára lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde òní ni Agoha ti yànnàná ìpèníjà tí wọ́n là kọjá láti ìgbà ìṣẹ̀dálẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2013. Lára rẹ̀ ni àìsí ohun èlò tó dára, àìríbipín mítà dé ọ̀pọ̀lọpọ̀ agbègbè, àpọ̀jù ẹrù àti àìrí owó gbà, poor infrastructure, low metering coverage, erratic load allocation and weak revenue collection. Ó wáá fi ìgbàgbọ́ rẹ̀ hàn lórí ọjọ́ ọ̀la bí ó ti ní IBEDC ní ojúṣe láti jẹ́ ọ̀kan lára iléeṣẹ́ apínnáká tí oníbàárà yìí yóò gbádùn jù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alágbàtà sinimá Kazeem Adeoti ti gbóríyìn fún aya rẹ̀ òṣèrébìnrin Mercy Aigbe fún òtítọ́ àti ìwà ọmọlúwàbí rẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò Oyinmomo ni ó ti ṣe ìrántí iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n jọ ṣe papọ̀ ní ọdún 2011 lórí sinimá Hajia Jemila, níbi tí ó ti san owó fún ipa tí ó kó. Adeoti ní yàtọ̀ sí àwọn yòókù, Mercy kò ṣe àwáwí lórí iye tí òun san fún un. Kàkà bẹ́ẹ̀, ó dúpẹ́ ní ọwọ́ rẹ̀ bí ó ti dá owó tí ó ṣẹ́kù padà fún un. Kazeem ní ìwúrí ńlá ni èyí jẹ́ fún òtítọ́ rẹ̀. Ìdí nìyí tí òun fi pinnu àti máa bá a ṣiṣẹ́. Ó ṣe àpèjúwe rẹ̀ ní arẹwà obìnrin tí ó tún jẹ́ olótìítọ́. Gbẹ̀yìngbẹ́yín ni iṣẹ́ àjọṣepọ̀ wọn fi yọrí sí ìgbéyàwó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.